ìfihàn ìròyìn látòrí tẹlifíṣàn àjogúnbá. Kò sí ẹni tí ó sanwó àbẹ̀tẹ́lẹ̀ fún wa láti kúrò ní ẹgbẹ́. Àwọn amòfin tí a mọ̀ sí lawmakers ti ìlú Kwara ló sọ bẹ́ẹ̀. NLC béèrè kí àwọn gómìnà san owó àǹfààní tí àwọn òṣìṣẹ́ pa. Mr. Ayuba Wabba ló sọ bẹ́ẹ̀. A kì yóò gba ríra ìdìbò láàyè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn INEC ló sọ bẹ́ẹ̀. Kenya ti ilé-ìwé ìjọba Nàìjíríà lórí àwọn ẹ̀sùn ti ìbálòpọ̀. Àwọn tó kojú wọn AFCN Super Eagles bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ létí òkun Victoria. Ní ìgbà gbogbo ni Pogba lè wọ Barca, Suarez ló sọ bẹ́ẹ̀.